أخرجت أرض خجند صانعا نال في التشييد صيتا ذائعا صانعا فرها دهقا ولدا لمراد مسجدا قد شاهدا. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ rí nínú ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú sí ọba kan nínú àwọn ọba tó gbajúmọ̀ lórúkọ mọ́lẹ̀gbàgbé nínú Islam ní ilẹ̀ Turkey, nínú àwọn tí wọ́n gbé Islam wọlẹ̀ Europe. Wọ́n pè ọba náà ní Muhammad, wọ́n mọ̀ kí pé Muhammadul Fatih. Òun ló ṣí Constantinople, ló gbé Islam ọbẹ̀ tí Islam ti bẹ̀yẹn wá wọ gbogbo Europe lọ. Ọmọ Murad, bàbá rẹ̀ ní jẹ́ Murad, ọba ni bàbá ẹ̀ náà. Òun ni eré rẹ̀ wọ́n ní prophecy Ànábì sallallahu alayhi wa sallam tó ti sọ ní yìí tí ń lọ bí 800 years 900 years before tá Ànábì ti sọ wípé Islam ń bọ̀ wá dé Constantinople. Islam ọwọ́ in ti ń jẹ́ capital Christianity lágbàáyé, Constantinople, tán ti ń pàṣẹ gbogbo Christianity àgbáyé ní Europe. Fani'mal jayshu jayshuha wa ni'mal amiruha. Ẹni tí ó jẹ́ apàṣẹ ogun níjọ́ náà máa ń dàlá rẹ̀, yóò try. Wa ni'mal jayshu jayshuha. Àwọn tí ó jọ ọmọ ogun jọ́ náà ó gbìyànjú, torí wọ́n ní tán fi ja ogun náà ó lé ní oṣù 6 tí wọ́n try láti penetrate, láti wọlé, tí wọ́n rí bí wọlé bọ̀rọ̀. Tó tó wá di pé Ọlọ́run fún wọn lógun náà ṣe. Chọ́ọ̀chì tó wá tóbi jù, tí ń jẹ́ chọ́ọ̀chì tó tóbi jù lágbàáyé níjọ́ náà, chọ́ọ̀chì Hagia Sophia tí ń bẹ ní Istanbul lénìí. Torí nígbà wọ́n wọbẹ̀ tán, wọ́n yí orúkọ bẹ̀ padà sí Istanbul, ìyẹn ni pé ìlú Islam. Chọ́ọ̀chì náà wọ́n convert ẹ̀ sí mọ́ṣáláṣí. Muhammadul Fatih wá ṣàdéhùn fún gbogbo Kristẹni ní Europe nígbà náà wípé ẹ fọkàn balẹ̀, àdí láti wá balẹ̀ jẹ́. Agbẹ́ gbogbo ìṣòro tẹ́ ní, agbẹ́ gbogbo ń tẹ́ kojú. Torí ọ̀rọ̀ ti sú àwọn Kristẹni tán bẹ lábẹ́ àwọn ìjọba Kristẹni nígbà náà. Àbòsí yìí pọ̀, fìtínà yìí pọ̀, ìyànjẹ yẹn pọ̀. Ìjẹnimáyé. Muhammadul Fatih wá ṣàdéhùn fún wọn pé ẹ fọkàn balẹ̀, àdí láti wá establish justice. Dédé ó ti sọ̀kalẹ̀ sílẹ̀ yìí. Wọ́n ní yan ẹnìkan jẹ. Kódà Mùsùlùmí ò lè yan kèfèrí jẹ pé nígbà tó ti wá jẹ́ Kristẹni, ń wá yan jẹ, ń wá gbalẹ̀ rẹ̀, ń wá gba dúkìá rẹ̀. Ẹnìkan ò tó bẹ́ẹ̀. Inú gbogbo Kristẹni dùn, wọ́n tẹ́wọ́ gba Islam. Muhammadul Fatih tó sọ̀rọ̀, òun ló kọ́kọ́ kó sínú òfin. Ẹ máa wo ohun tó ṣẹlẹ̀. Akharajat ardu khujandin sani'an nala fi tashidi sitan dha'ian. Muhammadul Fatih, òun ló kù lọ́ba tó tóbi jù ní gbogbo ilẹ̀ Islam ńjọ́ náà. Òun náà wá ló kù lọ́ba tó tóbi jù tí gbogbo Europe ń bẹ̀rù. Bó ti tó ní tó lè jẹ̀yàn máyé bó bá ti hùn. Ó lè ṣe ń tó bá fẹ́ ṣe tẹ́nìkan ò ní rí ẹ̀ lọ́wọ́. Ó wá ní mo fẹ́ tún chọ́ọ̀chì yìí kọ́, a fẹ́ tún convert sí mọ́ṣáláṣí, a fẹ́ reconstruct. Ẹ bá ń wá engineer tó mọṣẹ́ wá. Wọ́n á ní arákùnrin kan ní ọmọ ilẹ̀ Khujand tí ń jẹ́ Tajikistan. Òun ni àwọn kan ní kewulẹ̀ tí ẹ ṣe Mùsùlùmí gan. Àmọ́ mọ̀ṣẹ́ architect ni ó lè bá yín yà, ó sì lè bá yín execute ẹ̀. Náà láfi tẹ̀sí ìdìsí Tanzanian. Ó ní reputation ńláńlá níbi ká kọ́lé, ọkọ́ṣẹ́mọṣẹ́. Sọ́ni àǹfààrọ̀ àdáhàkọ́ wàládà limuradin masjidan qad shahada. Òun lọ bá kọ́ mọ́ṣáláṣí ni. Àmọ́ nígbà tó kọ́ tán, tó execute plan tán, ghadiba sultanu min taqsiri. Muhammadul Fatih dé mọ́ṣáláṣí ni, ó débi construction ni. Èyí tó yẹ kó appreciate, ó bínú, ó sì yára bínú. Ó bínú inú bí gbéṣẹ́ ń tájọ́ sọ ní bí wọ́n náà ti máa dé site rẹ̀ nígbẹ̀. Engineer, irú kitchen ó lẹ́kọ́ yìí, irú toilet ṣe wá kéré tó báyìí.
ló bá bínú níbi tá a jọ sọ sí kọ́ yìí ẹnjìníà náà ń pé ẹ má bínú a bá ṣe jọ sọ́kọ̀ yìí ibi tẹ́mi gbọ́ yé sí ni wọ́n jọ ń ágìw láàrin ara wọn. kán tó sọ̀rọ̀ jìnnà kán tó fọ̀ kán tó rálàyé ṣe kán tó gbọ́ra wọn yé Muhammad Al-Fati ti yọ idà lẹ́ẹ̀kan náà ní jagunjagun èèyàn ni lẹ́ẹ̀kan náà lọ bẹ́ ẹnjìníà lọ́wọ́ ó gé lọ́wọ́ dànù. gẹ́díbà solitọ́ọ̀nù mi ń tẹ́kọ̀ sí ìrìhìn lámúyàrá lè ti kọ́ na fi tààmìrìhìn kọ́dà àti àìnù lìmọ̀lì kì í ṣàràrà ojú rẹ̀ ń ṣáná pẹ̀lú náà báyìí tí ń bínú. wàyádà lìmìsìkì ní fàórọ̀ ń bá tààrà lọ́ba gé ẹnjìníà lọ́wọ́ dànù gbogbo èèyàn lanu ọyà wọn lẹ́nu pé ha lérí kíni inú ẹnjìníà bàjẹ́ tálíkà ọlọ́run ọwọ́ yìí náà ni gbogbo àrísìkí mi wà níbi ká ṣe akítẹ́kì ká ya nǹkan yìí náà ni ká fọwọ́ kọ́lé gbàtẹ́ ti gé mi lọ́wọ́ yìí kí mo fẹ́ máa fi bọ́yàwó kí mo fẹ́ máa fi bọ́ ọmọ ta ni mo lè fẹjọ́ ẹni yìí sùn òun ló kù lágbà òun ló kù lọ́ba tó tóbi jù láyé ta ni mo lè fẹjọ́ rẹ̀ sùn nísìn láwọn èèyàn wá ní ó kù ẹni tó lè fẹjọ́ rẹ̀ sùn ní ta ni ọ̀nà lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sùn kọ́dì adájọ́ ọ̀nà adájọ́ tí bóun náà ní sanwó oṣù adájọ́ Muhammadu yìí náà lọ yan adájọ́ sórí oyè Muhammadu Al-Fati adájọ́ wa adájọ́ tí ò ní favour ọ̀gá rẹ̀ ni wọ́n ní mọ́ wò yẹn ṣùgbọ́n promise wa justice nígbà tó wọ̀lú yìí lọ́wọ́ try ẹ̀. sàrà lil qadi hazina yaj'aru lòun náà bá gbéra lọ́ba lọ́dọ̀ qadi dámọ̀ omi ẹ̀ẹ́dì yẹ ní àmìrú tìbànújẹ́ tómijé lójú kódà ọwọ́ rẹ̀ ṣe ń dá mi ẹ̀jẹ̀ ò tí ì dá lọ́wọ́ ẹ̀ ló fi lọ rojọ́ fún kọ́dí pé kọ́dí ẹ̀ wọ́wọ́ mi kí ló ṣe ọ́ lọ́wọ́ ní ọba ní Muhammadu Al-Fati ló gé mi lọ́wọ́ kí ló ṣe fún òpẹjọ́ lè orò kọ́ra àlàhà akímù onílàstù lè súlítọ́ ní àbídàn fásimọ̀ hakimil kùrù ànàfínà wákọ́tọ̀ kọ́dí èmi ẹ̀ṣẹ́rú mo kọjá ẹni tọ́bọ̀ ọ̀ṣẹ̀ tí ó wà nítorí ń pọ́jọba ní màá wá dákẹ́ mọ́lé bá a ti gbẹ́rù labọ́ mọ́ mo lè má joyè mo lè má jọ lọ́lá ẹ̀jẹ̀ ń bẹ lọ́rùn tèmi náà hakimil Qur'ana mo fẹ́ kó o fi Kùránì yín ní dájọ́ láàrin mi àtọ́ba yín fàkọ́tọ̀ wọ́n sì sọ fún mi pé òfin tí ń bẹ nínú Kùránì ni kẹ́ ẹ gé ẹni bá gé ni lọ́wọ́ kẹ́ ẹ gé òun náà lọ́wọ́ padà mo fẹ́ kó o gé ọba lọ́wọ́ hakimil Qur'ana fina waqta qara al hakimu sinna limu bulisi kọ́dí dorí kodò ó ń pé wàhálà dé ọ agékajẹ ìka pé mo lágbà lírí ọ̀rọ̀ yìí kí ni ká ti ṣe báyìí sí ni wọ́n lọ pọ̀ bá wà ní pé kọ́ wá káwọ́ pọ̀yàn wá rojọ́ Muhammadu Al-Fati ó burú tayọ lálàṣe bó ní ká ti ṣe léyìí sí báyìí àánà sì la ṣàdéhùn fáwọn èèyàn yìí pé wọ́n mọ̀ rí justice kọ́ra àlàhákímù sí náàlímù bólísì àmọ́ gbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ tó rò síwájú tó rò sẹ́yìn fada sulétọ́ náà wá límọ̀ ìjìlẹ̀ sí ó ní ẹ̀yin gidi gan kú ẹ lọ pọ̀ bá wa dúdú wọn náà wo ìpèsè ọmọ tó ń sọ lọ pọ̀ bá wa ẹni ẹ lọ́bẹ̀ ẹ sọ fún pé kọ́mọ bọ̀ wáyà yín wọ́n tó wájú ọba ń sọ fọba pé kọ́ọ́dí ń pè yín ó dàbí àwàdà pé kọ́ọ́dí ń pè mí justice ń pè mí tọ́ sultan wa dáhùn ó ní kí ló ṣẹlẹ̀ yóò ṣe máa pè mí wọ́n lẹ́nìkan lọ́wọ́ afẹjọ́ yín sùn ó lẹ́ gé òun lọ́wọ́ ṣé nígbà tí Muhammadu ti ṣe sultan tó ti ṣe tó ṣe òun tó gé lọ́wọ́ ní àbámọ̀ ti sọ̀kalẹ̀ sẹ́mi òun náà ló ti mọ̀ pé òun ṣìṣe kò á mọ̀ pé yóò já síbi tó já sí òun wọ́n á fẹjọ́ mi sùn pé mo gé èèyàn lọ́wọ́ tọ́ ẹnì sọ ń bẹ̀ ó ní wọ́n ní ìṣó lọ́dọ̀ kọ́ọ́dí kan ní ìṣó ní court fàtàsúlítọ́ọ̀nù yakasha dẹ́mbàhù haibatul Qur'ani tudimi kọlíbàhù wá ń bọ̀ wá yakasha dẹ́mbàhù ẹ̀rù rẹ̀ ń bà ẹ̀rù ẹ̀ṣẹ̀ rẹ̀ ń bà àyà tiẹ̀ náà ń já ń pé òun ṣìṣe odindi ọba tó tóbi jù lágbàáyé Islam tó tóbi jù tí gbogbo Europe ń bẹ̀rù ẹ̀ wọ́n ní kún pè wá sínú kóòtù kó wá rojọ́ wá débẹ̀
àìnùhù min khajalil qadami kò lè wòkè bó ti já kí èèyàn tó nígbà tí èèyàn bá ti jẹ̀bi ẹ̀bi tó jẹ́ gan sọ dojú ahọ́n rí ò ní mọ̀rọ̀ sọ mọ́ àìnùhù min khajalil qadami ilẹ̀ ńlẹ̀ ní wò wàhálà khadayhi launu nadami gbogbo ẹni tó bá wẹ̀kẹ́ rẹ̀ tó pọ́n ó sọ pé òun gan àbámọ̀ ti sọ̀kalẹ̀ sí lára. waqafa la khasimani khasimun yashtaki wa khasimun fi thiyabi limaliki. ọba wa fẹ́ lọ jókòó lẹ́gbẹ̀ẹ́ adájọ́ tí ń sanwó oṣù fún tó yẹ pé òun náà lọ yàn síbẹ̀ Muhammadu Sultan ọmọ Murad ọba fẹ́ lọ jókòó adájọ́ ní ẹ lè jókòó ń bì wọ́n wá fẹjọ́ yín sùn ni káàfi establish justice kò bá òfin mu kò bófin àwọn òfin ànábì òfin àwọn sahaba ànábì ridwanullahi alayhim káfẹ́ dájọ́ láàrin ẹlẹ́jọ́ méjì kí ká wá gbé nìkan sípò tó ga kódà níbi ìjókòó lásán níbi háyà ọlọ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wá fẹjọ́ rẹ̀ sùn ni ẹjọ́ dọ́gba níbi gbogbo ìyàwó pé Muhammadu Sultan Muhammad ibn Murad kọ́lọ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ ordinary civilian kan architect engineer adájọ́ rí ó ní lọ́dún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Muhammadu wà lọ́bẹ̀ lọ́dún lẹ́gbẹ̀ẹ́ waqafa al-khasimani khasimun yashtaki àmì méjèèjì wá dúró dọ́gba lẹ́gbẹ̀ẹ́ ara wọn káwọ́ pààyàn khasimun yashtaki ẹni wá fẹjọ́ sùn wa khasimun fi thiyabi maliki ẹlẹ́jọ́ kejì ń lọ bá tó wọṣọ látó wọṣọ aṣọ àṣẹ tóun ti bẹ́ẹ̀ wọ́n ní ó dúró lẹ́gbẹ̀ẹ́ ní kejì ẹ̀ wọ́n fún wọn lẹ́vù kan náà ó wá kú kan rojọ́ ẹnì kíní ti rojọ́ tiẹ̀ adájọ́ ti gbọ́ wọ́n á ní ọba ń tó sọ yìí kí lórí sí kí lórí sọ sí bó ló sì jẹ́ jahara sulitanu inni nadimun la aruddu lahaqa inni jarimun lọ́ba ní ẹ̀wọ̀ ẹ má jẹ́ kí n purọ́ tàn yín èmi náà ṣe ó yí mi lọ́wọ́ mo ṣe ó bù mí lọ́wọ́ mo mọ̀ pé mo jẹ̀bi kọ́ wá wí wọn lágbà tí mo ti ṣe tán náà lẹ́mí tèmi náà ti gbádùn mọ́ pé kí ló le tó báyìí wá kan kí n gé e lọ́wọ́ àwọn ni mo admit pé ọ̀daràn ni mí inni jarimun mo dáràn ẹni náà mọ̀ bẹ́ẹ̀ irú àwọn ọba yóò sí láyé mọ́ ayé ti yí padà àwọn ọba tí ó fìdí ní tó bá ní wọ́n pa arákùnrin náà kò sẹ́ni tí ó bí ń jọ́ náà o kò sẹ́ni wọ́n fẹjọ́ rẹ̀ sùn kò sẹ́ni tán lè fẹjọ́ rẹ̀ sùn ó ṣe láṣẹ gbé ni ẹ̀bọ́n lọ́wọ́ bá tiẹ̀ mú ìyún ìdọ́wọ́ ọlọ́run èèyàn kọ́ ní òbí mọ́ ó wá subject rẹ̀ fún justice ó lèmi náà mọ̀ bẹ́ẹ̀ ń pé mo jẹ̀bi fatalal qadi hayatun fil qisas dhaka qanunu hayatil la manas laysa duna al-hurri abidun muslimun wa hadal mi'mara wal malika damun ọba nígbà tí ẹ̀kọ́ ti fojú mọ́ ẹ̀ talal qadi hayatun fil qisas hayatun bẹnu al-Qur'ani ọlọ́run tọ́lọ̀ tí ní walakum fil qisas hayatun ẹni bá ṣàbòsí ẹgbẹ̀san lára ẹ̀dùn ẹni tán ṣàbòsí fún nínú ọwá kàá sọba létí ọkà sí gbogbo èèyàn létí pé òfin ọlọ́run rèé o dhaka qanunu hayatil la manas òfin ayé tá mọ̀ fi ṣayé wa tá lè kúrò níbẹ̀ ní àlègbẹ́sẹ̀ kúrò níbẹ̀ ká ti torí ọba ká ti torí ìjòyè laysa duna lihurri abidun muslimun wa hadal mi'mara wal malika damun ẹrú àbílà lẹ́nu tó jẹ́ mùsùlùmí a lè ti torí pọ́ jẹ́rú ká wá gbé sí inferior position nítorí ọba àwa hadal mi'mara wal malika damun àti civil engineer àtọba ẹ̀jẹ̀ kan náà níjọ ń bẹ lọ́rùn yín náà nítorí náà òfin ní pé a gé ọ lọ́wọ́ ọba sami'a al-Qur'ana yumli hukima ọba tí ń jẹ́ Sultan Muhammad ibn Murad
nígbà tó gbọ́ tí wọ́n ń ka àyà òun náà ti mọ bí ọ̀rọ̀ já sí pé ẹjọ́ yóò ṣe é dàrú. nígbà tó gbọ́ tálkùránì ń gbé dájọ́ rẹ̀ kalẹ̀ tí ń gbé verdict kalẹ̀ lẹ́ẹ̀kan náà fanadọ́ sulitọ́ọ̀nù fàwòrán ká mọ̀ o kú mọ̀ o lọ́ba ṣíṣọ ní ibi apá rẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí ó dẹ̀ náwó sí wọn pé ó yẹ gé. nígbà wọn á fẹ́ gé lọ́wọ́ wọn á gbé kíni àpótí tí wọ́n ti gé lọ́wọ́ wọ́n gbé síbẹ̀. àwọn tí ó gé lọ́wọ́ náà tí wọ́n execute wọ́n ti fa idà ó ti kú kán gbélé. ìdẹ̀rọ̀ alákàsímọ́ olèdè kọ́ọ̀dì fàálà àyàtàlẹ̀ ìsà ní wàlẹ́ àdìlé tààlà. ẹni tó wá fẹjọ́ sùn ẹnjìníà ní báwọn pé ṣe kíní ìmọ̀ rí lọ òun náà ló ní wọ́n báwọn gé lọ́wọ́ gbà tí wọ́n ti wá execute tó kankan gé lọ́wọ́ ló ní ẹdú náà kí tún ló dé wọ́n náà lọ wá fẹjọ́ sùn ló ní agbófinró kí ni o tún fẹ́ sọ. ó ní ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run sọ nínú al-Qur'an ń pé inna Allaha ya'muru bil-'adli wal-ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal-munkari wal-baghi ya'idhukum la'allakum tadhakkarun. ó ní ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run sọ pé ó pàṣẹ ká ṣe déédéé déédéé ẹni mo wá bí ẹ̀yin náà lẹ́tún ká nínú sẹ́mà àyà yìí náà yìí pé ọlọ́run tún pàṣẹ ká ṣe ẹ̀sán ká láàánú àánú mo wá fẹ́ ṣe báyìí. ìdẹ̀rọ̀ alákàsímọ̀ lẹ́dí kọ́ọ̀dì fàálà àyàtàlẹ̀ ẹ̀sán ní wàlẹ́ àdìlé tààlà. nígbà tó rí i pé ọba ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ fún ìdájọ́ tó sì rí i pé wọ́n fẹ́ gé ọba lọ́wọ́ lòun náà bá ka àyà ẹ̀sánù fún gbogbo èèyàn pé mo fẹ́ ṣe rere mo fẹ́ forí jọba kò yẹ èmi náà. wọ́n ní sẹ́ ẹrọ́kùnrin tí ń lọ nítorí rẹ̀ wọ́n fi gé ọba lọ́wọ́. ó bè mí náà ló kọjẹ́ àti wípé tẹ́ ẹ bá gé ọba lọ́wọ́ ṣọ́wá dọ́wọ́ tèmi náà padà ní. kọ ìlàlíláhì àfò àkàfà ó ní mo ti torí ọlọ́run wọn yọ̀ǹda ọba mo yáfi ẹ̀. àmì ọmọ ìpè ìsìláàmù yín rí báyìí kódà wọn lọ gba ìsìláàmù lẹ́ẹ̀kan náà wípé wọ́n ń sọ wípé Muhammadu tó gbérú ṣẹ̀ríà yìí kalẹ̀ tó gbérú òfin yìí kalẹ̀ mo fẹ́ ti torí rẹ̀ yáfi ọba yìí. innani àfò lè ajílílì Mustapha mo foríjì wọn yáfi ẹ má gé lọ́wọ́ mọ́ nítorí Mustapha tí ń jẹ́ Muhammadu. namulatun azati Sulaiman al-Qawi ondoran sate watakanu ní nàbí. afa àtọkọrin yìí Muhammadu Iqbal ó ní ẹ bá ń wá àwúrèbe ọjọ́ sí wa wọn láwúrèbe ìwo ni àwúrèbe Suleiman àwúrèbe torí Suleiman àtàwọn ọmọ ogun rẹ̀ tán bọ̀ wá tí wọ́n ń sọ fáwọn àwúrèbe yòókù pé udkhulu masakinakum gbogbo ẹ̀yin àwúrèbe ó yá ẹ máa wọnú ilé ẹ sá pamọ́ la yahtimannakum Suleiman wa junuduhu wa hum la yash'urun. ẹ má jẹ́ kí Suleiman ó tẹ̀ yín mọ́lẹ̀ o wọn àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ní fura ń pa àwọn tẹ̀ kankan mọ́lẹ̀ wọ́n pa yín gbé tí wọ́n sì ní mọ̀. ó ní ẹ bá ń wá àwúrèbe ọjọ́ sí yẹn wá azati Sulaiman al-Qawi unduran satiwata qanuni nabi unduri satiwata qanuni nabi. ń pẹ́ kọ́ wá wo justice Muhammad níbi tí alágbára kan ò ti lè tẹ́ ọ lẹ́ẹ̀kan mọ́lẹ̀ níbi tí ò ti lè tẹ àwúrèbe mọ́lẹ̀ kọ́ lọ scot free wọ́n subject rẹ̀ to law. ọba ṣe ń tó yẹ kó ṣe ojú rẹ̀ lẹ̀ fún justice kó prevail. ọmọ ìlú ìyẹn engineer òun náà ṣe ń tó yẹ kó ṣe ó ṣàmójúkúrò ẹni wọ́n ṣe ṣàmójúkúrò ẹni tó ṣẹ̀ṣẹ̀ náà admit ń pò ń ṣe adájọ́ náà ṣe ń tó ṣe kò sojú ṣáájú ńlá yé fi lè tó láfi lè nísinmi láwùjọ. jímọ̀ táǹkì lé ní ọlọ́mọ fi ṣòpin yìí táàkì láyé o ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀ rẹ̀ nínú Islam nínú iman bá a ṣàṣàlájú tó pọ̀ fún Nabi sallallahu alayhi wa sallam. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.